Nàìjíríà ò lè dá. Nàìjíríà kò lè dá. Àlùfáà, babaláwo, pásítọ̀, wòlíì, Nàìjíríà ò lè dá bá ò bá yí prayer point wa padà. Wọ́n ní àlùfáà tó ní ìyẹn ó mú àtòun àtọmọ ẹ̀wọ̀n ò ní jẹ tírà. Èmi tí mò ń sọ̀rọ̀ ọmọ Nàìjíríà ni mí. Eléyìí tó túmọ̀ sí wípé a jọ wà nínú Nàìjíríà. Kódà ọmọ Nàìjíríà tó ti jápa tó ti kúrò nílẹ̀ yìí òun náà ọmọ Nàìjíríà ni. Bí ò bá yí prayer point ẹ̀ padà, Nàìjíríà kò lè dá. A kú déédéé wò yí gbogbo ojú tó ń wò mí. Mo kí yín ẹ káàbọ̀ sí ìkànnì yìí. Ọ̀sán lẹ́wà àárọ̀ àbálẹ́. Ẹ kú ìgbádùn wa. Atẹnuwíjọ́ TV òní ẹ ti ń wò mí. Orúkọ tèmi ni Atẹnuwíjọ́. Mo ní Nàìjíríà ò lè dá. Béèyàn ò bá gbọ́ tẹnu ẹyẹ ẹ̀gà, á lẹ́yẹ ẹ̀gà ń pàtó. Ìdí pàtàkì tí mo fi ní Nàìjíríà ò lè dá rèé. Ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ mi àti pé kí ni ọ̀nà àbáyọ. Nínú ìwé mímọ́ méjèèjì tí Ọlọ́run fi rán àwọn òjíṣẹ́ rẹ̀ sí wa, Mùsùlùmí àti Kìrìsìtẹ́nì. Nínú ìwé mímọ́ méjèèjì gẹ́gẹ́ bí òfin Ọlọ́run ti sọ. 10 Commandments nínú Bible bẹ́ẹ̀ gẹ́lẹ́ ló wà nínú Àlùkùránì. Gbogbo ohun tí Ọlọ́run kọ̀ pátá ní Nàìjíríà ń ṣe. Gbogbo ohun tí Ọlọ́run ò fẹ́ ni ọmọ Nàìjíríà yàn láàyò. Eléyìí tó fà á tí ìbínú Ọlọ́run tí ó fi ń wà ní orí ilẹ̀ Nàìjíríà torí Ọlọ́run ní ìlú tó bá ń dẹ́ṣẹ̀ òun sì fi ìjọba aninilára òun sì fún wọn. Eléyìí tó fi jẹ́ pé bí a bá ń tẹ̀síwájú láti máa lọ pẹ̀lú àwọn ìjọba yìí, Nàìjíríà ò lè dá nítorí wípé ọmọ Nàìjíríà ò ní kúrò nínú ẹ̀ṣẹ̀. In as much tá a sì ń dẹ́ṣẹ̀, Nàìjíríà ò lè dá. Àfàìmọ̀ ká má máa fi ìjọba yin ìjọba, ká má máa fi ọdún yin ọdún. Nàìjíríà sì lè dá àfi bí a bá yí prayer point wa padà wípé bí a bá wò dáadáa lónìí, ìpànìyàn ṣẹbọ Nàìjíríà yìí ló ti pọ̀ jù. Àgbèrè ṣíṣe, ṣìnà ṣíṣe Nàìjíríà yìí ló ti pọ̀ jù. Irọ́ pípa àti àwọn nǹkan míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí Ọlọ́run lòdì sí Nàìjíríà yìí ló pọ̀ sí jù níbi tí a ti ń ṣe léléyìí tó korò sí ojú Ọlọ́run, tó jẹ́ kí ojú Ọlọ́run kó máa korò sí àwọn ẹ̀dá tó máa hu irú ìwà bẹ́ẹ̀. Prayer point tá a máa ṣe òun ni pé gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí, púpọ̀ nínú àwọn tí ó ń gbọ́ mi ń sìn, ẹlòmíà máa rò wípé nítorí pé òun wà comfortable, nítorí wípé òun lówó, òun lọ́lá, òun rí jẹ, òun rí mu, torí ìdí èyí òun ò ní problem. In as much tó sì wà ní ìlú Nàìjíríà ò ní problem. Ìdí ni wípé bí ẹ bá gbọ́ orin Saheed Òṣùpá, ó ní bó o bá ń sọ pé kò kàn ọ́, kò kàn ọ́, ó lè kẹ́ni tí ó kàn ọ́ lọ́la. Bó o bá wá rò pé kò tiẹ̀ ní kàn ọ́ torí pé wọ́n lówó, ìwọ lọ́lá, fámílì ẹ kò lè kàn wọ́n. Má gbàgbé o pé ó sì ń padà wá tábà ọrọ̀ ajé ẹ bí Nàìjíríà bá sì ń lọ báyìí. Saheed Òṣùpá ó ní ẹranko kan lọ bá kìnìún. Olóòlàjò ń sọ fún un wípé gbà mí sílẹ̀, má jẹ́ kí ọlọ́dẹ ó pa mí. Fún mi láàyè kí n wà lọ́dọ̀ ẹ̀ kọ́lọ́dẹ ó má pa mí. Ṣùgbọ́n nítorí ààyè àti ipò tí kìnìún wà ó ti ríra ẹ̀ tán,
ó ní kíni kò sí ní tí ikú òfurufú wá ṣe, kò sí ní tọ́lọ́dẹ ó fi wá ṣe. Ó ti ẹranko kékeré yìí ó tì í síta, ó tì í dànù. Ẹranko tá à ń wí wọ́n ń pè ní èsúró. Ní kété tí ọlọ́dẹ pa èsúró yìí, ọlọ́dẹ jẹ èsúró ṣùgbọ́n ó dá egungun ẹ̀kan sí, egungun ìkànnì ńlá nú egungun tó wà ní ara èsúró. Eléyìí ni ọlọ́dẹ fi ṣe ọfà tó fi pa kìnìún tá à ń wí yìí. Gbogbo ẹ̀yin tá à ń wò mí, ojú tó ń gbọ́ mi, ṣé ẹ rí àwọn ìjọba Nàìjíríà, wọn ò ní jẹ́ ká rí ojú rere Ọlọ́run. Àwọn ìjọba Nàìjíríà wọn ò jẹ́ ká rí ojú rere Ọlọ́run. Eléyìí tó sì túmọ̀ sí wípé bí a bá sì ń wẹ̀ nínú ẹ̀ṣẹ̀, Nàìjíríà ò lè dáa. Bẹ́ẹ̀ bá wò ó, ṣìnà ṣíṣe, àgbèrè ṣíṣe fún àwọn obìnrin lóde òní, àìríná, àìrílò, àìríjẹ, àìrímutó, ebi, ìyàn, òun ló ń fà á. Sóbìnrin tí ò jẹun yó, tí ọkọ ẹ̀ ò níṣẹ́ lọ́wọ́, tó da ọmọ 3 4 tó dà sí láyà, ṣé bó bá rẹ́ni fún un ní owó kékeré, ǹjẹ́ kò ní tẹrálẹ̀ fún ọkùnrin bẹ́ẹ̀ láti bá ṣe àṣepọ̀, àgbèrè àbí ṣìnà? Irọ́ pípa ńkọ́? Ká máa parọ́, máa tanra wa, gbowó lọ́wọ́ ara wa, ká máa parọ́ tanra wa. Gbogbo eléyìí Ọlọ́run ò fẹ́. Èyí tó jẹ́ pabambarì ibẹ̀ ní ìpànìyàn ṣẹbọ, ká máa para wa. Bẹ́ẹ̀ bá wò láyé òde òní, Nàìjíríà, ní gbogbo àgbáńlá ayé, Nàìjíríà ló gógó jù nínú pípa ní ṣẹbọ, nípa pípa ènìyàn nítorí ọrọ̀ ajé. Nígbà tí ọrọ̀ ajé ò gúnrégé, tí ọ̀dà, kálukú ń wá ọ̀nà àbáyọ. Bí a bá wò lé ní àwọn ọ̀dọ́, wọ́n ní ọ̀dọ́ ìlú òní dàgbà lọ́la. Kí ni tí àwọn ìjọba wa ń ṣe fún àwọn ọ̀dọ́? Wọ́n ń wò ó wípé àwọn ọ̀dọ́ wa ò jẹ́ nǹkan kan. Àwọn ò mọ̀ wípé àwọn ni wọ́n ń padà wá di ènìyàn ńlá lọ́la. Àwọn ọ̀dọ́ tí a mójútó yìí, tí wọ́n padà di ọmọ yahoo, tí wọ́n padà di, ẹ̀yin ò mọ̀ wípé àwọn ọmọ tí ẹ rò pé ẹ fẹ́ fi sílẹ̀ lọ́la, àwọn ọmọ wọ̀nyí ni wọ́n padà máa wá jẹ́ terrorist lé wọn lórí lẹ́yìn wá ọ̀la. Àwọn tí ẹ ò mójútó lénìí, gẹ́gẹ́ bó ti ń ṣẹlẹ̀ ní Nàìjíríà yìí. Wàhálà tá à ń kojú Nàìjíríà yìí, ó ti ń ṣẹlẹ̀ as far back as more than 20 years ago. Òun láti ní problem eléyìí tí ó ṣẹ̀ṣẹ̀ wá fẹjú yan pátá mọ́ wa lọ́wọ́ yìí. Alukurani àbí ọ̀rọ̀ Ọlọ́run, ó ní ẹ bẹ̀rù fìtínà kan tó jẹ́ wípé nígbà tí fìtínà yìí bá dé, àtẹrú, àtọmọ, àtonílé, àtàlejò ni yóò kàn, gẹ́gẹ́ bó ti ń ṣẹlẹ̀ ní Nàìjíríà lónìí. Fìtínà eléyìí tí àwọn ìjọba tó lọ sẹ́yìn tí wọn ò bẹ̀rù, ló di wàhálà sí wa lọ́rùn ní Nàìjíríà lénìí. Bí a bá sì ń bá a lọ bẹ́ẹ̀, bí àwọn ìjọba tó wà ń bẹ̀ yìí tí wọ́n nífẹ̀ẹ́ ara wọn nìkan yìí, bí wọn ò bá yí padà, àfàìmọ̀ ní Nàìjíríà fi lè dáa. Kí wàá ní prayer point mi? Àkọ́kọ́, gbogbo ìgbà tí a bá ti wà, tí a bá ronú pé Nàìjíríà ò dáa, báwo Nàìjíríà sì wá rí báyìí? Bóyá a bá ìnira kan pàdé látara wípé a rò ó pé Nàìjíríà ló fi sí wa, ń tẹ́ mọ̀ sọ rèé. Àkọ́kọ́, ẹ̀ tí ẹ bá jẹ́ Mùsùlùmí, nínú ọkàn yín ẹ sọ pé astaghfirullah pẹ̀lú ọkàn yín pé Ọlọ́run dáríjì Nàìjíríà. Àkọ́kọ́ nìyẹn. Wòlíì, ẹ máa sọ bẹ́ẹ̀ wípé Olúwa bàbá dáríjì wá, nítorí wípé Nàìjíríà a ò mọ ń tà ń ṣe. Wòlíì, pásítọ̀, babaláwo, ẹ jẹ́ ká máa sọ bẹ́ẹ̀, ká máa tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀. Àkọ́kọ́ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì, ẹ jẹ́ ká máa sọ fún Ọlọ́run wípé Ọlọ́run Olódùmarè, wá gbà wá kúrò lọ́wọ́ àwọn ìjọba aninilára, bí Ọlọ́run ṣe gba àwọn Ísírẹ́lì kúrò ní ọwọ́ Fìrìáúnà. Ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run wípé Ọlọ́run wá gba agbára kúrò ní ọwọ́ alágbára tó ń fi agbára ní ọmọ Nàìjíríà lára, bí Ọlọ́run ṣe gba agbára kúrò ní ọwọ́ àwọn tí a wí yìí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Ọmọ Nàìjíríà nílẹ̀ yìí, lókè òkun, níbi gbogbo tí bá ti ń wò mí, ẹ máa gbàdúrà fún Nàìjíríà, ìlú bàbá yín, wípé Ọlọ́run dáríjì wá, bàbá dáríjì wá, kí o sì gbà wá sílẹ̀ kúrò ní ọwọ́ ìjọba aninilára, kí o sì gba agbára kúrò ní ọwọ́ àwọn alágbára tó ń fi agbára ní Nàìjíríà lára.
ẹ bá mi share program yìí, ẹ bá mi like ẹ comment, ẹ bá mi subscribe sí àwọn ètò wa gbogbo. Orúkọ tèmi ò yí padà, Atẹnuwíjọ́ ní ìkànnì Atẹnuwíjọ́ TV. Títí ẹ ó tún fi bá mi pàdé lórí àkọ́tún ètò míì. Màá dúró báyìí náà. Ó dìgbà.